fún ẹlẹ́kùnrin rẹ. Orúkọ mi ni olóyè Adérẹ̀mí Adédèjì Ọlọ́fà iná Ṣọba lójú tilẹ̀ èdè. Bàbá Yorùbá wa àbí ẹ̀kọ́ àtìgbà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta tábàwò ṣe sinimá lè ní àti bí ẹ ṣe ń bá a bọ̀ láti ilẹ̀ kí ni ìyàtọ̀ kí ni ìjọba tó wà ń bẹ̀. Àná lò ní rí ọkàn jẹ́ pé àwọn àlejò tó kúrú fún wọn iná lè yàtọ̀ kò sí burúkú ẹnìkan ṣàìdá o kò sẹ́ni tó lè bí èsì pẹ̀lú ẹ̀ńsàtọ̀tẹ̀tì sinimá àwọn tí wọ́n bá fẹ́ ṣàṣìṣe tá a bá ti táwọn sọ̀rọ̀ à ń gbọ́ ṣàṣìṣe kan náà bíi pé ìjọba yẹ kó tó ọmọdé orí ká má ṣe inú sinimá lọ́dọ̀. Tábà wò dáadáa sinimá mi lè ti ṣe tó jẹ́ tí ń gan. Èmi ṣe pòdúsà actor èmi then also a dialogue director Ọlọ́run fún mi ní ẹ̀bùn èdè Yorùbá wọ́n kò ṣe sinimá tó mẹ́rin ọjọ́ ti pẹ́. Kí ló kọ wọn? Ọ̀rẹ́ mi ọ̀fẹ́ fọdún arúgbó tàbí wọ́n bá ó ṣe ayọ̀ ni mo fẹ́. Ayọ̀ ni mo fẹ́. Ayọ̀ ní tèmi. Ayọ̀ ní tèmi. Ó tún ṣe bọ́lọ̀rọ̀ ọ̀pá mi. Ó tún ṣe. Ó pẹ́ ọjọ́ pẹ́. Tábà wò ó lé ní. Ṣé èmi pọ̀ ju oko tí mo dá lọ? Tábà ní ká wò ó lé ní gẹ́gẹ́ bí òṣèré ńlá ìjẹ́ rẹ̀ sẹ́ pé nǹkan tó lọ ń ṣe fún ní díẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Kí wọ́n pọ̀ ó tó bẹ́ẹ̀ ó sì jù bẹ́ẹ̀ lọ. Torí pé nígbà táwa bẹ̀rẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà ohun nírú àǹfààní bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n kò yá tẹramọ́ tá a pò àárá àwọn aṣíwájú bí wọ́n ṣe tí wọ́n lọ tí wọ́n fi lọ́lẹ̀ làwa náà bá kásá wọn. Ṣé mọ̀ pé òṣàtà ń bá ń sìn tá a bá fi hàn mẹ́rin wọ́n ló sọ wọ́n ní pẹ́ parun. Irú àwa yìí nìsín nígbà tí Ọlọ́run pé kí adùn ọmọ wọ̀ tí ń kù ní aré tí ń diṣẹ́ gidi mo kọ́lé mo lọ gbàwọ́ọ̀dù lóyìnbó mo sì ní ọkọ̀ tí mò ń gùn ó tiẹ̀ jẹ́ pé ńgbà gbadé ọba àlùwà ránṣẹ́ pè mí lẹ́dẹ̀ wọ́n fi mí joyè. ọmọ ẹdẹ ní ẹdẹ mọ̀pó olódìá. ọgọlọ́fà náà ẹyẹ méjì jáde ìgbà àgbàlẹ̀ ọlọ́fà náà ọkùnrin bí ó kù dáa ó ti bọ̀ ìdè. ǹjẹ́ àti àwọn àríkan náà àwọn ẹgbẹ́ ṣiṣẹ́ báyìí. ó wà. lóbìnrin lọ́kùnrin. àwọn mékèké ni wọn ò tí ì fàyè lẹ̀ kí wọ́n ṣe ẹ̀kọ́ wọn lẹ̀ padà síbẹ̀ ṣùgbọ́n bí a bá ti lọ tá a bá ti lọ yá wọn ń tẹ̀lé a. Tàbá wo ọjọ́ ìlú ní dùjú ìdíṣẹ́ tí ní dùjú. Fún àpẹẹrẹ irú alẹ́ yìí ìjọ ọdún náà kàn ní ṣùgbọ́n ní ọdún mi kọ́kọ́ dùjú ṣe series kan jọ̀hún ní WNBS WNTV a pè ní hunting expedition in Yorùbá land. Lọ́dún gbọ́n. Ẹ ó ti bá ọ̀ṣẹ́ ọdẹ ṣe ilẹ̀ Yorùbá àwa pè ní ọ̀dẹ́tẹ̀ ìlú 30 minutes drama ní èrò tí wọ́n bá wò lálẹ́ báyìí ká máa ń dání television station kan méjì nílẹ̀ nígbà náà ní Ìbàdàn tó mẹ́lò púpọ̀. Ọjọ́ wa ní yẹ́ ìfẹ́ ilé yín tẹ́fẹ́ sáńdì ẹ̀. Ọjọ́ sáńdì ọ̀rẹ́ mi kò sí máa wí nígbà tí ìdòdó láti pọ̀ ju ìbànújẹ́ lọ èèyàn gbàgbé náà ní ọdún náà ní sójà gbàjọba a lọ ṣeré ní Ìláṣẹ Ìlẹ̀ṣà àwa ń pọ̀ wọ́n ti pass kọ́fù gba ilé Ìláṣẹ wọ́n ti pass kọ́fù kọ̀sẹ́ tó jáde wòran wa ṣé pé ọkọ̀ wa gba èrò epo àṣẹṣẹ ló ẹdẹ lọ́dọ̀ kábíyèsí wa àgbà náà lọ gbowó fani 20 naira àwa ara epo 15 naira ó fún ọkọ̀ pápẹ́ 26 Mazda látẹ̀dẹ̀ àwa ń bọ̀ náà tó ẹnjọ ẹ ti gbogbo ẹ ṣàṣẹ rẹ dáadáa ní ọkọ̀ ìlú bàjẹ́ kọ́ọ̀tù sì ti wà bá àgùdọ̀ wò láago méje ẹjọ́ sì ti ń lọ lù àtọ́dé wòrò ìgbà náà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe bíríìjì wòrò lọ́lẹ̀ àtúnjà yẹn dá wa dúró wọ́n dá wa dọ̀bálẹ̀ bí ìgbọ́n wọn ọ̀nà wá àmọ́ inú mi ò dùn torí gbà wọ ọkọ̀ ìlóòjì ó wá kú yányán àwọn ọmọ wa wá kálukú bọ́ọ̀lù òwúrọ̀ náà délé èmi ò lè fọkànlẹ̀ èmi àti èkejì mi sì dá sóso. Ìbànújẹ́ ni àmọ́ náà ti gbé ìbànújẹ́ yẹn kó lọ. Adúpẹ́. Ta ló kọ́ iṣẹ́ yìí? Ǹjẹ́ tí ẹ kọ́? Ìlú wa yìí la bá gbéra wa lákiri kọ́ṣẹ́ kì í ṣe rọ́. Wọ́n síbẹ̀ náà wọ́n ní ìyà òjì ọ̀rọ̀ ta ní títà yìí. Mo ní bọ̀dá kan Oyètúnjí Sáfì Ọ̀ṣun Gbáròyé ọmọdé ẹṣin ńlá nílẹ̀ ayọ̀ ọkùnrin 7 primary school ní 1962.
àwọn tí a pọ̀ ju adéjọ́jú èmi ti lọ bọ́ráńsù mo ti darí sí workshop furniture ni wọ́n á gbòrò pé mo ti ṣeré gba ìlọ́jọ́ ìwọ̀n nílé ládùúgbò àti ìlú ìgbàgbé nìbàdàn mo ti bá bọ̀ wọ́n nígbà tó náà ti fàṣẹ sí níbi à ń kiri ìkí lọ́dọ̀ bàbá Fálẹ́tì lọ́dọ̀ Mélání lọ́dọ̀ bá ń fún mi lẹ́bùn síwájú àti síwájú sí jẹ́sùn mọ̀ pé tí èèyàn bá ń kí ẹni ọmọ kan máa ń ṣiṣẹ́ tí wọ́n máa ń kí kúṣẹ́ orí ìwọ̀n máa yá ni òdodo àwọn ọ̀rẹ́ wa kan wà ní òye ìgbà náà ní yunifásitì òkè kọ́lá òyìnbó òǹkùlá ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ní ẹ̀ mọ̀ pé ọmọ ń gbìyànjú kí ni mo ń ṣe àwọn ọmọ Yorùbá èmi náà bá fi tẹ̀ra mọ́ àwọn ẹgbẹ́ mo lè gbé títà mi ní wọ́n ń sọ pé mo ṣe dáadáa mo sì bá dé. tó bàbá ọjọ́ adalẹ́ o adúpẹ́ o àmọ́ orí wa ẹ ṣeun sà adúpẹ́ sà.